kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílẹ̀ yìí àti ní òkè òkun. Mi ò fẹ́ fi àkókò wa, mi ò fẹ́ fi ṣòfò. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń jà nítorí ẹ̀sìn yìí. Nítorí pé mo rí pé wọn ò lọ́gbọ́n kankan. Àti Muslim wọn àti Christian wọn ò lọ́gbọ́n, wọn ò dẹ̀ lágbára kọjá Ọlọ́run tó dá gbogbo wa. Tó bá jẹ́ wọ́n lọ́gbọ́n ni, ọ̀lẹ ìdí yín gan ló yẹ kí n kọ́ wí. Àti Christian àti Muslim ọ̀lẹ ìdí yín. Ṣé bí ààwẹ̀ Muslim ó bẹ̀rẹ̀ níjọ́ kan náà pẹ̀lú táwọn Christian níjọ́ kan ṣoṣo ló bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo agbára tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ ń gbèjà Ọlọ́run both side yẹn ẹ ò ṣe change date yẹn. Pé ààwẹ̀ láyéláyé ààwẹ̀ Muslim kò lè papọ̀ mọ́ ti Christian, ti Christian ò lè papọ̀ mọ́ ti Muslim. Ẹ kàn ń tanra yín jẹ, ẹ kàn ń ṣòṣì bí ẹran aṣẹ́wó. Àti Christian yín àti Muslim yín òṣì lẹ̀ ń ṣe nítorí pé Ọlọ́run ò ṣe gbèjà. Ta nínú yín ẹ lọ mú àfáà náà wá bó ṣe lè kó gúdù tó lè ṣe wáàsí tàbí tó lè confuse gbogbo àgbáyé tí ó máa jẹ́ gbogbo àgbáyé pátá ajẹ́lẹ́sìn kan tó máa jẹ́ Muslim. Wọn ò tí ì bí àfáà náà, kò tí ì sí àfáà náà ní gbogbo àgbáyé tó lè wàásù tí gbogbo wa wá convert sí Muslim ká máa ṣẹ̀sìn kan. Bẹ́ẹ̀ ni mi ò tí ì rí pásítọ̀ náà nú ayé yìí. Ẹ lọ mú wa kó jẹ́ láti Jerusalem, ẹ lọ mú wa kó wá wàásù kó wá jẹ́ pé gbogbo àgbáyé pátá ló máa jẹ́ Kristẹni. Ibi tó rí yín ò ti pé nìyẹn, ibi tá ò ti mọ̀ pé Ọlọ́run ò ṣe gbèjà nìyẹn. Ẹ lọ sí Jerusalem. Èmi ò lọ Jerusalem rí o, ṣùgbọ́n mo nábúrò tó lọ sí Jerusalem tó dé. Ó ní ẹ̀gbọ́n, ó ní mi ò lè bá yàn jà nítorí ẹ̀sìn mọ́. Mo ní kí ló ṣẹlẹ̀? Ó ní ṣe mọ̀ wípé ẹni tó lídìí wa ní service nínú church nígbà tó tákòkò tí wọ́n fẹ́ kírun, òun lòun tún rí tó jáde tó lọ pèrun. Ẹ̀yin adéwà jókòó wèrè Nàìjíríà yìí, ẹ máa lẹ́yìn jájà ẹ̀sìn, ẹ máa proof pé ẹ nímọ̀. Ìmọ̀ kílẹ̀ ìmọ̀ tó ní ẹ jẹ́ kó gbénú àpò ẹ. Ṣé o lè bọ́ tọ́lọ́run ni? Ṣé o nímọ̀ tọ́lọ́run ni? Níjọ́ tẹ̀yìn àfáà yẹn ti ń wàásù gbogbo àgbáyé ò ṣe di Muslim. Níjọ́ tẹ̀yìn Kristẹni tẹ̀ ti ń ṣe ìwàásù yín kiri gbogbo àgbáyé ò ṣe di Christian. So ìjà wèrè wo lẹ wá ń jà? Kí lẹ wá ń jà? Tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ̀gbọ́n jọ Ọlọ́run lọ. Ẹni tó yẹ kí gbogbo àgbáyé bá jà ẹ ò bá jà. Malam Yusuf àáfàá tó pẹ̀rẹ̀ ní Malam Yusuf ló yẹ kí gbogbo wáfíìsì àti Muslim àti Christian ló yẹ kán bá jà. Àwa náà ti pẹ́nu ayé yìí for the past 30 years ní àáfàá Malam Yusuf ló ti jẹ́ pé ó máa ń sọ̀rọ̀ against Christian ni. A máa sọ ní gbogbo ìgbà tí n bá máa wo wá sí ẹ̀ báyìí ó lè ní ẹni Jésù ẹni ó ṣe kinní kan ẹ ló ṣe kinní kan ohun tí ó ṣe tẹ́ ń parọ́. Wáì tí àwọn ò ṣe wò ó nínú àwọn ẹlẹ́sìn wọn àwọn Muslim ẹgbẹ́ wọn kí wọ́n wò kí wọ́n sọ pé ẹ wá o bẹ́ẹ̀ ṣe ń kírun yìí kò tọ́ o. Irú ẹlòmíì á máa kírun lọ lọ́wọ́ aṣọ kò ní mọ̀ pé òun ò nírun wọn á sì máa continue ìrun yẹn because gbogbo èèyàn kan ló mọ̀. Irú àwọn ẹlòmíì wọn á ṣègbéyàwó tó má ṣègbéyàwó ìgbéyàwó wọn yẹn ò ní láàsì. Ẹ ò fi ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ ẹ fi bọ́ àwọn yẹn. Gbogbo ọjọ́ ayé Malam Yusuf ń tiẹ̀ Christian ló máa fi ń wú. Bóyá Ọlọ́run fúnra rẹ̀ wá wò pé òkèye àkókò tó ti máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àtẹ̀sìn kẹ́ni o àti kejì kò sí tí mi ò mọ̀ nípa ẹ̀ àti kẹta pàápàá kò sí tí mi ò mọ̀ nípa ẹ̀. Òun àwọn ẹlẹ́sìn Christian àti ẹlẹ́sìn kan àbáláyé náà wá dìde tì yín. Wọ́n dìde tì yín gbogbo ń tẹ́ ń ké ní Lárúbáwá táwọn èèyàn ò mọ̀. Wọ́n wá lọ ké ní English, wọ́n kà ní Yorùbá, wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe gan ló wà níbẹ̀. Àwọn yẹn wà níbẹ̀ ẹ ò correct ẹ̀. Ẹ wá bọ́ síta àfáà Malam Yusuf àbọ̀ síta akọ̀bẹ̀rẹ̀ sí ní rọ́bìṣì àwọn ẹlẹ́sìn Kristẹni. Ẹ̀sìn méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run mọ̀ nípa ẹ̀. Kẹ́ ẹ lọ jókòó kẹ́ ẹ yé tanra yín jẹ.
èyí tán àìbá ẹ̀kọ́ la ṣe ń ṣe. Ẹ̀yin lẹ mú Nàìjíríà yìí lẹ bàjẹ́ pátápátá, ẹ bàjẹ́ pátápátá ní Saudi pàápàá. Wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe mẹ́sìn Muslim kòkòkòkòkò, ẹ lọ sí Jerusalem. Wọn ò mẹ́sìn Christian kòkòkòkò níbẹ̀. Ẹ̀sìn wo lẹ mọ̀ gan tọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ yín tí gbogbo yín sọ pé ẹ̀sìn tèmi ló dáa jù, kíní kan ló dáa jù. Ẹ mọ̀ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá competition lẹ̀ láàrin wa ni. Ó fẹ́ wo ta ló máa lérò jù lẹ́yìn wa. Oyé yẹn ò yẹ́yìn débẹ̀. Ẹ wá ń bára yín jà, Yorùbá ò wá gbọ́ èdè Yorùbá yé mọ́. Ṣé ibi tá a ti fẹ́ kojú ogun tó ń jà wá nìyẹn? Ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú yìí, a ò rórí kí la ṣe lè ṣe. Kí ló dé tá a lè jọ ṣe? Ẹlẹ́sìn Mùsùlùmí lè bá Kírísítẹ́nì ṣe, ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì lè bá Mùsùlùmí ṣe. Kí ló fàjà? Oníkálukú á ṣe tiẹ̀ ní èyí tó bá nígbàgbọ́ ń bẹ̀ lọ́ọ̀dì mú ṣinṣin. Pé èyí tí mo nígbàgbọ́ ń bẹ̀ má bẹ nìkan jà, ó ṣe ṣe gbá, ó ṣe sọ kí ni tiẹ̀? Ìfún àwọn ẹlẹ́sìn àbáláyé ó ò lè bá wọn jà torí Ọlọ́run mọ̀ nípa ẹ̀. Àkókò ọ̀rọ̀ tó tí ì tó, mo tún ṣì ń bọ̀. Mo sọ yìí mo sì dúró, ọ̀rọ̀ tó ṣì ń bọ̀. Ire o.